Ẹ kú dédé àkókò yìí gbogbo èèyàn ojúlówó ọmọ Yorùbá lápapọ̀ gbogbo èèyàn ọmọ káàárọ̀ oòjíire. Ohun tí mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí ni nípa ọ̀rọ̀ tí àáfà tó wájú screen mi yìí tó sọ. Wọ́n sọ̀rọ̀ gan tí mo rí ọgbọ́n kọ́ nínú ẹ̀. Mo wá fẹ́ káwa náà mo fẹ́ ká kí n mẹ́nu bà díẹ̀ ńbẹ̀. Wọ́n sọ̀rọ̀ nípa ẹlẹ́sìn òjẹ̀sìn ẹlẹ́yọ̀mẹ̀yà tá à ń ṣe tí ò sì lè pé wá ńlẹ̀ Yorùbá. Kìrìsìtẹ́nì ó bu Muhammad ní ó bu Allah, mùsùlùmí ó bu Jésù, kìrìsìtẹ́nì ó tún bá wọn bú ìṣẹ̀ṣe tí ò yẹ ó rí bẹ́ẹ̀. Èmi rántí dáadáa ńgbà kan tí kìrìsìtẹ́nì bá ń ṣe Christmas tá ń pè ní kérésìmesì á jẹ oúnjẹ ọdún wọn, tí mùsùlùmí bá sì ń ṣe tó bá ń ṣe ọdún iléyá àwọn kìrìsìtẹ́nì ó tún wá jẹran iléyá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ́gún bá ń ṣe ó máa ń bá sọ̀lọ̀ léegun a tún máa jẹ́. Ìgbà yẹn táwọn àṣìṣọ kan yẹn gan àwọn gọ́ọ̀mẹ̀ntì ò ṣe nǹkan tá a fẹ́ ń gbà yẹn kó tó àsìkò pàtó pé ẹlẹ́yàmẹ̀yà la tún fẹ́ máa ṣe ẹ̀yà mi ló dáa jù ẹ̀sìn mi ló dáa jù kí ni ìjà àgbà tá à ń jà fún ná kò lè gbé wa débi kankan. Ìgbà táwọn kàkà wá unity táyé pé à ń fìfẹ́ lò gan n ò tí ì dá ọlọ́run ò tí ì ṣe nǹkan tá a fẹ́ kó tá ìgbà táyé pé a tún fẹ́ máa pínra wa. Mo ti sọ níbi fọ́nrán mi ìṣáájú mo ní ìjà àgbà táwọn bàbá wa ń jà yìí kò kí ṣe pé ìwà àwọn bàbá náà dá tó bẹ́ẹ̀ òṣèlú ti wọ̀ ọ́. Ṣé rí nǹkan tá a understand ni pé ṣé àwọn gọ́ọ̀mẹ̀ntì wa àwọn politician wọ́n understand pé tá a bá wà ní unity alágbára ju àwọn lọ but tíjẹ́ ẹlẹ́yàmẹ̀yà bá ń ṣẹlẹ̀ tá à ń pín wọn lágbára ju wa lọ kò yé wa. That's political strategy. Àwọn ò ní fẹ́ kárẹ́ àwọn olóṣèlú ò ní fẹ́ kárẹ́ that's political strategy. So wọ́n wá ti dàbí pé èdè ń dì wá mùsùlùmí bá wọn bí Jésù kìrìsìtẹ́nì bá wọn bú Allah tí ò yẹ ó rí bẹ́ẹ̀. Ìmọ̀ ò sí rí omi mọ́kàn tó ní kẹ́ mọ bọ́lọ́run ẹ̀tẹ́nìkan sí ìṣọ̀kan ìfẹ́ lóníkà ìfẹ́ ní gba àwọn òwe yẹn mú wa tá a bá lòṣọ̀kan ẹ̀yin náà rí yàtọ̀ ẹ sì gbá àwọn ìjọba òun wọn á ṣe ohun tá a fẹ́ even kódà kó jẹ́ pé Yorùbá nation tá a fẹ́ ni láì rí i pé wọ́n wá sí ìmúṣẹ tá a bá lè lòṣọ̀kan. Ẹlẹ́yàmẹ̀yà wọn ò pé wà bẹ́ẹ̀ ni kò pé wa rárá. Ẹ jẹ́ ká wo fọ́nrán òun náà bọ̀ká tó wo fọ́nrán òun ẹ dákun ẹ bá mi share rẹ̀ ọ̀fẹ́ ni ẹ subscribe sí YouTube channel mi ẹ follow mi Facebook Instagram TikTok ọ̀fẹ́ ni kò sọ àgbówó kankan ẹ dákun ẹ bá mi share rẹ̀ ẹ sì comment nítorí Ọlọ́run ẹ ní ṣìṣe ẹ dákun ẹ bá mi comment ẹ bá mi share rẹ̀ ẹ wo fọ́nrán òun. Bó bá jẹ́ pé ẹ̀yin kìrìsìtẹ́nì náà bá lè ṣe tẹ́yin oníṣẹ̀ṣe náà bá lè ṣe bó bá jẹ́ pé ẹ bá lè tọ́ nítorí tọ́lọ́run táwọn kan bá ti bẹ́nu tí ò dá sí ẹ mọ̀ bu ànábì mọ́ ẹ mọ̀ sọ̀rọ̀ tọ́lọ́run ọba ńlá mọ́ àwọn gangan ní a máa wọ̀n lépè mo pọ̀ lọ́wọ́ ọba búra èmi ọmọ àkànbí tún àwọn abayín ṣe àmì náà bẹ nínú Islam àwọn tí ń lo àlìjànnú bẹ́ẹ̀ pawọ́pọ̀ kẹ́ sọ̀rọ̀ sí wọn àwọn kan láwọn ń gbé ẹ̀mí tí wọ́n tẹ̀ wọ́n sí bẹ́ẹ̀dì mo ti ẹ̀rí kan lẹ́nu ọjọ́ mẹ́ta ó dà pé mo ṣe ń wo lórí skin kí n lẹ́ni àmà ní ojú. ọmọ àkànbí tún náà ni o ẹ bá mi like ẹ bá mi share mo fẹ́ kópa àwọn tó ní ọ̀rọ̀ yìí lára ẹjọ́ nítorí tọlọ́run ọmọ tó ní ìyá àwọn ò ní sùn òun náà ò ní fojú bo oòrùn gbogbo ẹ̀yin arítẹni máa ń wí nínú Islam ẹ̀yin arítẹni máa ń wí nínú mùsùlùmí ẹ fà pàdé ibo ti Islam mọ́lẹ̀ ẹ fà àwọn oníṣẹ̀ṣe sílẹ̀ ẹ fà àwọn kìrìsìtẹ́nì sílẹ̀ ẹ jẹ́ kó ogun ó sùn ẹ jẹ́ kó ogun ó mí ẹ má jẹ́ ni òfò ẹ má jẹ́ ni àdánù ẹ wíwí ẹlẹ́ẹ̀ní gbọ́ ẹ fà àwọn kìrìsìtẹ́nì lọ́rùn sílẹ̀ ẹ fà àwọn oníṣẹ̀ṣe lọ́rùn sílẹ̀ ẹ wo lórí burúkú tẹ̀ ń bá ká àìsàn àrùn tó pọ̀ nínú Islam ẹ rí ìwò ẹ rí nǹkan kan ṣe ẹ lọ ń tọ́jú mẹ́sìn ẹlẹ́sìn kí ló ń dà yín láàmú kí ni pọ́blẹ́mù ní báyìí náà gbogbo yín ẹ ní láti bọ̀ tán rè o ní òyìnbó anybody kó ń bẹ̀ níbo tó bá ti wà ń bẹ̀ now ẹ wo àpá kan tó tún jáde nísìn bóyá blogger ni bí nǹkan kan ní àmì tí ń ṣe ń bẹ̀ tí ń pè mú pé mùsùlùmí lòun kí ló kàn ẹ́ pẹ̀lú Ọ̀ṣun Òṣogbo tán ṣẹ̀ṣẹ̀ ṣe kí ló kàn lé ayé rẹ̀ ṣé ìyá rẹ̀ ń ṣọkùnrin ṣé bàbá rẹ̀ ń ṣọkùnrin débi kó tó wà lọ ń yọjú wo kíní wọn tó lọ ń gbé tó yá afẹ́fẹ́ tó ní àwọn ọlọ́ṣun o wọ́n ti Ọ̀ṣun tọdún yìí o wọ́n ti rògbà kójú òórọ̀ òjò òrọ̀ ó wá gbé fọ́tò àwọn ọlọ́ṣun yẹn ó wá níbi tí wọ́n ṣe fajúro nìyẹn wọ́n ti wà arúgbá wọ́n ti wà bákan lẹ́gbẹ̀ẹ́ ó ní wọ́n fajúro pé ó dùn wọn. the funniest thing tó tún wá fi bọ̀rọ̀ jẹ́ ìwọ ní bóyá ẹni tó ru igbá bóyá ó ti balẹ̀ ọba jẹ́ nítorí ẹni tó gbọdọ̀ ru igbá ó gbọdọ̀ jẹ́ ẹni tí ó ti mọkùnrin tó bóyá yẹn ti mọkùnrin ó ti balẹ̀ ọba jẹ́ ó ti bọ̀nà jẹ́ ṣé yẹn lálùkù nínú ìran wa. wọ́n ti ní wèrè kán wèrè lórí díẹ̀ wá ọ̀pọ̀ ní o ẹ̀ fi ń fún méjì ọjà tá a fẹ́ já wọjà báyìí. àwọn wèrè tó wà nínú Islam tí ì tiẹ̀ ṣé kò sí mùsùlùmí tó lè ṣe wáàsí láì bú kìrìsìtẹ́nì ṣé kò sí mùsùlùmí tó lè ṣe wáàsí láì bú oníṣẹ̀ṣe láì ṣe plain wáàsí
bí wàásí inú àlùkùránì bá ti tán wàásí tí ń bẹ nínú àlùkùránì tó bá tán ẹ pa àlùkùránì kẹ́kẹ́ ẹ yí páálí rẹ̀ sẹ́yìn ẹ fẹ́ yín páálí rẹ̀ ṣe wàásí ẹ má jẹ́ kó rí yín burú ẹ̀yìn pípò yìí. ọlọ́pàá wàhálà náà gbogbo kọ́mẹ́ǹtì àfọ àwọn ènìyàn nísìn wọ́n yẹn bẹ̀rẹ̀ sí ní bú Ọlọ́run wọ́n bẹ̀rẹ̀ sí bú ànábọ̀ Muhammad kí lànàbì ṣe fún yín torí tọ́lọ́run báyìí. Humanity posting ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹjọ́ kí mo ti ẹ̀wù kì ní dáa fún yín abẹ́fẹ́ ṣòfò ni ẹjọ́ orí burúkú wo nìyẹn. Báwo ni mo sọ fẹ́yìn olórí burúkú ẹni òkú ọmọ òfò yìí? Lábàdẹ̀ wo orun yín náà nínú ọjọ́ ọlọ́sùn yẹn nínú tọ́dún gbogbo ẹ mọ̀ wá bú wọn níta. Ẹjọ́ wèrè wo ni mo sọ fún yín ẹ ní sóríire. Gbogbo yín tẹ̀ ló ń bú kìrìsìtẹ́nì tẹ̀ ń bú àwọn oníṣẹ̀kẹ̀. Tẹ̀ fi ń kó wàhálà bá Islam. Tá a fi ń gbọ́n tí ìṣẹ̀tà nábì. Tá a fi ń gbọ́n tí ò ṣẹlẹ̀ nínú Islam. Owó tẹ bá kójọ eré ibú ló fi gbẹ̀yìn ẹ̀ fún yín o. Yóò kalẹ̀ ní kò ní kalẹ̀ pẹ̀lú ṣe Ọlọ́run. Ó bá jẹ́ pé ẹ̀yin kìrìsìtẹ́nì náà bá lè ṣe tẹ́yìn oníṣẹ̀ṣe náà bá lè ṣe tó bá yẹ pé ẹ bá lè tọ́ nítorí tọ́lọ́run táwọn kan bá ti gbẹ́nu tí ò dá sí ẹ má bú ànábì mọ́ ẹ má sọ̀rọ̀ sọ́lọ́run ọba aláàmà àwọn gbẹ́gbẹ́ ní ẹ máa wọ̀ lépè ọ̀pọ̀ ọlọ́run ọba búra èmi ọmọ àkànbí tù máa bá yín ṣe ámì náà sí tó bá yẹ pé ẹ bẹ́ẹ̀ bá ti ẹ má bú kìrìsì ẹ má bú ànábì mọ́ ẹ jọ ẹ má yẹ̀yẹ́ àlùkùránì mọ́ ẹ má sọ̀rọ̀ tí ọ̀dà sáwọn bàbá dáadáa tí wọ́n ti ṣiṣẹ́ dáadáa ọmọ àlè làwọn tẹ́rí tá ń ṣe kínní yìí mọ bí wọ́n ti fẹ́ yà àwọn eléré ibú ni wọ́n bá yà ẹlòmíì sùn lábẹ́ bíríìjì ni láwọn tẹ́lá àwọn míì tẹ́lá wọn píríìjì ọ̀rọ̀ ọlọ́run yìí tó ń jẹ́ kẹ́ máa bú ànábì yìí wọ́n dáadáa wà nínú wọn eléré ibú ní farahàn ju ẹjọ́ torí tọ́lọ́run mú bẹ̀yìn ni kí ló kàn yín pẹ̀lú Ọ̀ṣun Òṣogbo òjòrò ójójò lé bàbá rẹ̀ òjòrò sójójò lé ìyá rẹ̀ náà nísìn ẹ lọ wo comment section wọn láì wọn bú àfa yẹn mọ́ ànábì náà ń sọ̀rọ̀ sí Al-Qur'ani náà ń sọ̀rọ̀ sí wọ́n ti wá differentiate wọn náà tọ̀rọ̀ lọ́rùn ọ̀tọ̀ ní àmì kí ló dé tá à ń ṣe báyìí àwọn nǹkan bẹ nínú Islam àwọn tí ń lo àlìjànú bẹ́ẹ̀ pawọ́pọ̀ kẹ́ sọ̀rọ̀ sí wọn àwọn kan láwọn ń gbé ẹ̀mí tí wọ́n tẹ̀wọ́ sí rí bẹ́ẹ̀dì mo ti ẹ̀rí kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó dà pé mo ṣe ń wo lórí skin kí n lẹ́ni àmà ní ojú ó wá wọ glove bí àwọn kérúbù and seraphim torí tọlọ́run ó tún mú gbogbo ẹ̀dá ní kò sí mọ́ kéwù ẹyọ kan ó sì fẹ́ jo lórí ó wá lóun gorí ẹ̀mí ní wọ́n ń pariwo ó jura wọn ìlà nínú Al-Qur'ani kan dẹ̀ ló ń bà kí ẹ̀ ọ̀pọ̀ bá lọ wo ó lè já àfáà kan ló máa bí fẹ́ǹdì ẹ̀rí ẹ̀ sọ ẹjá wo wèrè inú ìsìláàmù náà ẹjá wo wèrè inú ìsìláàmù ẹni bá máa dáṣọ fún ní tọrùn ẹ̀ láwò ẹ̀fọ́ oníṣẹ̀ṣe sílẹ̀ ẹjẹ́ wọn ó ṣe ayé wọn ẹ̀fọ́ àwọn ọmọ ìyá wa nínú kìrìsìtẹ́nì sílẹ̀ ẹjẹ́ wọn ó ṣe ayé wọn ẹjá rán wèrè ayé wa nínú ìsìláàmù ọ̀pọ̀lọpọ̀ ló ti bà ìsìláàmù jẹ́ kí ló dé ẹ̀yin nu Ọlọ́run wo ẹ bá mi share ẹ bá mi type ẹ bá mi like ẹ bá mi send yẹ ó bá anybody kò ní dá fún gbogbo ẹ̀yin òbílẹ̀ jẹ́ olórí burúkú. tọ ọ̀rọ̀ lẹ́gbọ̀n ẹ jọ̀ọ́ ẹ bá mi fi èròǹgbà yín sí abala àríwísí kí ẹ bá mi share rẹ̀ kí ẹ bá mi pín ká ẹ sì bá wa subscribe sí YouTube channel wa ẹ follow wa Facebook ọ̀fẹ́ ni gbogbo ọwọ́ tó bá tẹ subscribe tó sì bá wa like tó sì share rẹ̀ ẹ ní fọwọ́ bùkọ̀ mọ̀ sí ọwọ́ tẹ fi tọ́hún ẹ fi gbẹ̀wẹ̀ ayọ̀ yín ló gbọ́ Ọlọ́run ó dàbọ̀.